mo fẹ́ sáré fèsì sí fídíò tí bàbá Imran Eleha tí wọ́n ṣe so màá máa play fídíò yìí màá dẹ̀ máa fún wọn lésì one by one. wọn jẹ dẹrú ẹwù lẹ Yorùbá yìí tẹtẹrẹ wọn ní àfa bàbá kínní bàbá ọba ìtumẹ. ṣe rí ẹ kọjá àyè yín gan ẹ kọjá àyè yín ṣe mọ̀ pé wọ́n máa ń sọ kinní kan pé tí tenant tí landlord tí ò bá ti claim pé òun ló nílé tó bá ti fàyè gba tenant ìgbà míì tenant máa ń rí landlord fín òun lẹ ṣe sọ pé àáfàá jẹ́ bàbá ọba ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé àáfàá ṣé ò ní bàbá ọba ní Saudi Arabia Saudi tí ẹ̀sìn ti wá ṣé àáfàá ní bàbá ọba ní Saudi níbi tẹ́sìn ti wá ni o dẹ̀ ṣé àwọn bàbá ti wá yẹn ṣé ìgbà tí ẹ dé táwọn mùsùlùmí dé ṣáwọn ló wá dá ọba sílẹ̀ fún wa ni tí àáfàá fi wá di bàbá wọn báwo làáfàá ṣe máa jẹ́ bàbá ọba because àáfàá abẹ́ ọba ló yẹ káàfàá wà àáfàá kò ní ẹni level nínú tradition wa kò sí kankan tó àwọn àsáwọ̀ ni àáfàá nínú tradition wa àsáwọ̀ ni àáfàá because àwọn bàbá wa ti ń báyé wọn bọ̀ for thousands of years kó tó di pa àáfàá dé so àáfàá tí àáfàá ò bá dẹ̀ jẹ́ nǹkan tí ò bá jẹ́ bàbá ọba ní Saudi Arabia àáfàá tó báwo làáfàá ṣe máa wá jẹ́ bàbá ọba níbi so táàfàá bá sọ̀rọ̀ àìdí bàbá ọba ń bí á jẹ́ pé ọba yẹn orí ọba yẹn ò pé yes ọba táàfàá bá jẹ́ bàbá ẹ̀ orí ẹ̀ ò pé torí ọba ló lórí abẹ́ ọba ló yẹ káàfàá wa ẹ jẹ́ kí n máa. ẹyẹ tó bá rí àfáà bí oṣù bàbá alọ́rọ̀ àfáà fún gbẹ̀rẹ́ alọ́rọ̀ àfáà fún gbẹ̀rẹ́ táwọn alùpùpù rẹ̀ fi màsà máa rà táwọn bàbá wa tó. ṣe rí ìgbà yẹn tẹ́ sọ pé wọ́n ń pa àwọn àfáà lé yẹn torí pé àwọn àfáà ìgbà yẹn àwọn náà pọ́nra wọn lé ni yes wọ́n respect ara wọn òun náà ṣe ń pọ́n wọn lé àti pé most time ìgbà yẹn náà àwọn bàbá wa tán di muslim ìgbà yẹn tán ń ṣàfáà mo gbà yẹn gọgọgọ àwọn àgbàlagbà gan ló ṣàfáà jù náà ìgbà tèmi kéré àwọn àfáà àwọn bàbá àgbàlagbà so ta ló fẹ́ máa sọ̀rọ̀ sáwọn àgbàlagbà so òun ni wọ́n fi ń respect àwọn àfáà ńgbà yẹn torí pé à ń respect wọn pé wọ́n ṣùgbọ́n nísìnyí ọmọ 18 years ti dàfà ọmọ tó mọyàn lọ́wọ́ gan àfáà ni wọ́n ẹ jẹ́ ká sáré gbọ́rọ̀ yín. tí wọ́n dálẹ̀ Yorùbá yìí ni gbogbo àwọn tá a jòkó yìí ká jẹ́ Yorùbá kò sẹ́nìkan tí ó sọ fún tilẹ̀ ọmọ ànábì lòun. àwa tá a jẹ́ ojúlówó ọmọ káàárọ̀ àjèrè à ń ṣọmọ ànábì àti ẹ̀bá Muhammed relate ṣẹ́ rárá àwọn manipulation tí Islam bá wá nìyẹn àwa connected mọ́ Muhammed báwo la ṣe máa jọmọ ànábì Ọ̀rúnmìlà Ògún Ṣàngó Ọya Ọbàtálá Èṣù Ọ̀ṣọ́ òṣì àwọn mo tún rántí dárúkọ nsìn àwọn tó bí wa nìyẹn mo lè má rántí gbogbo wọn bàbá wa Ọ̀rà onílé iná àwọn tó bí wa nìyẹn Ọbalúayé so àwọn tó bí wa nìyẹn ìtàn ìṣẹ̀dálẹ̀ wa sọ fún wa pé àwọn irúnmọlẹ̀ ló ṣẹ̀ wá sílẹ̀ báwo ni Muhammadu tó jẹ́ Arab báwo ló ṣe di bàbá tiwa ṣáwa àti Muhammadu tán ni that's rubbish nìyẹn náà wọ́n sọ pé àwọn àyìnbó ẹ̀yin Muslim lẹ́ẹ̀ka acknowledge ara yín gẹ́gẹ́ bí ọmọ Muhammed àwọn Arab dẹ̀ kà yín sọmọ Muhammed because wọ́n máa rí yín bí ẹrú ni kódà àwọn àràbó tí n bá sọ fún wọn ti pa ànábì wa Muhammadu wọ́n máa sọ fún mi pé báwo ni Muhammadu ṣe já ànábì mi ṣé mi àti ẹ̀rí léètì ni ẹ jẹ́ ká gbọ́. èyí làwọn bàbá wa tó bí wà àwọn àgbà lọ́rọ̀ wá padà tí wọ́n jẹ́ kí mùsùlùmí káfí káfà lé ní àwọn àbá àtàná ni wọ́n ṣiṣẹ́ táwọn àti jẹ́ àfà lé ní káfí jẹ́ mùsùlùmí. àwọn àfáà àná tó wá láti Mali tó bá jẹ́ pé indigenous nìyí tí àwọn àfáà kan wá rà yín padà lé ní tẹ́fí kẹyìn sí ìṣẹ̀ṣe yín ẹ lọ tún ayé yín rò ẹ padà kẹ lọ tún ayé yín rò yes àwọn àfáà kan sọ yín di ẹrú Allah tẹ ẹ mọ̀ rí Allah tó yẹ pé ẹ kàwé ẹ nínú ẹ kàn ka history ẹ ní o nǹkan tó ń sọ ń pa ẹ ní o ẹ ń ròyìn ẹ ṣùgbọ́n nǹkan táwọn bàbá títí yín ti sọ bàbá tí ẹ kọ bàbá yín sílẹ̀ ẹ wá gbọ́rọ̀ sí àwọn tó wá láti Mali àwọn tó wá láti Sudan
àwọn yẹn ló wá ń control ọpọlọ yín. Irú ọmọ wo ni yín? Irú ọmọ wo ni yín? Ọmọ tí ò gbọ́ràn sóbí ẹ̀ lẹ́nu tó yẹ pé bàbá oníbàbá òun ló wá control yín. Wọ́n manipulate yín against heritage titi yín, against odù ifá táwọn bàbá ti yín fi yín pé eléyìí ni kó máa guide yín. Wọ́n wá lọ gbé ìwé kan wá tí ò jẹ́ kẹ́ fi lè wà proud of yourself again. Lẹ́fí ń pera yín lọ́mọ Muhammed. Ẹ jẹ́ ká sáré gbọ́rọ̀ yín. Iṣẹ́ yẹn wọ́n wá ní wọ́n wá ṣe lórí àpọ́nlé, ọba ń pọ́n wọlé, ìjòyè ń pọ́n wọlé, aráàlú ń pọ́n wọlé. Ẹ dákun ń bọ̀ dá ìsìnkú tiwa. Àwa ìjòkó lórí ilẹ̀ ti báyìí. Yes, sir. Wọ́n máa gbé Muhammad olè Muhammad. Àbẹ̀wò. Ṣe rí àsìkò tí yín yẹn ojú ò tí là. Ṣe rí gbogbo irọ́ tí àwọn bàbá yẹn pa ń gba ẹ̀ tán kàn ń pa tán fi ń ròyìn Muhammed. Gbogbo alárí pé mọ́sí nǹkan tẹ́ fi ń ròyìn Muhammed gan. Ìtàn àwọn Ọ̀rúnmìlà, àwọn Ògún, àwọn Ṣàngó, nǹkan tán dáadáa tán ṣe lẹ́ fi ń ròyìn Muhammed. Àwọn èèyàn ti ní access láti lè ka inú Kùránì gangan. Gbogbo àwọn nǹkan tí Muhammed sọ, ẹ pààyàn, ẹ ṣe léyìí, ẹ ṣe léyìí. Then àwọn hadith táwọn àràbó tí wọ́n fi kọ history Muhammed, àwọn èèyàn ti rí kà. So gbogbo irọ́ tẹ́ ti ń pa yẹn kò lọ mọ́. Ọ̀rúnmìlà bàbá wa ní tí rọ́bà sálọ lókun ọdún olóòótọ́ tó máa padà lè bá lọ́jọ́ kan. Òótọ́ ló dé. Ó ní kò sí lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn. So ìmọ́lẹ̀ ti tàn. Tó wáyé pé ìgbà tí wọ́n gbé Islam wá kán ti sọ true identity Muhammed, kò ní dàbí ṣọ́ọ̀kì fún yín sí. Torí bọ́ ti bá tẹ́ manipulate irọ́ yẹn ti pẹ́ ńlẹ̀ náà. Òótọ́ ti dé. Òótọ́ tó wá dé yẹn sìn òun ló di embarrassment fún yín. Ó sọ ní wọn ló fún fún ọgbà ìyàwó ẹni tó fún sáré. Yes, nínú àdìtì náà ni wọ́n ti kà á. Àwọn aráàbù àwọn fámìlì Muhammed ló kọ ìtàn ìgbésí ayé ẹ̀ síbẹ̀. So kí wá ní tiyín bẹ̀? Ẹ̀yin àti Muhammed tán ni. Kí ni problem yín? Kí ni problem tiyín? Tí Muhammed bá bòkú sùn kí ló kàn yín? Ṣẹ́yìn àti ẹ̀mọ́ ṣó mọ̀ yín rí ni? Kò mọ̀ yín náà. Ó live, he came, he live and he lives for his own people. Àwọn èèyàn ẹ̀ ló live fún, kò live fún yín. Illusion ni, inú illusion lẹ́yìn wà. Tẹ́ bá rò pé ó live fún yín, you are just under illusion. Ó ní wọ́n pè é dẹ̀ wí ó jí pátákùpá. Àbí ẹ̀kọ́ ni. Ẹ dákun. Yes, na gbogbo àwọn nǹkan tẹ́ ẹ hide nípa Muhammed òun náà ni wọ́n padà expose. Muhammed jí pátá pupa. Kí ni big deal? Kí ló kàn yín bẹ̀? Tí Muhammed bá jí pátá pupa, kí ni tiyín? Kí ni problem yín? Ṣé ó jẹ́ bàbá ti yín àbẹ̀ bàtàn? Àràbó ni àwọn ìran ẹ̀dẹ̀ ló ń jọ láẹ̀. So kí wá ní problem ti yín bẹ̀? Kí ni problem ti yín tó fi wá ń dùn yín? Ṣẹ́yìn àti ẹ̀tàn ni. Àwọn bàbá kan láti lọ níbo làwọn wà láìní ẹ̀rọ mùsùlùmí wọn. Irú àbùkù báyìí ilẹ̀ Yorùbá ọ̀kan wáyé. Irú ẹ̀sìn báyìí ọ̀kan wáyé. Yes, irú àbùkù yẹn ò kàn yín gbà yẹn torí pé àwọn bàbá ti yín yẹn wọ́n gbé ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni. Àti pé ńgbà yẹn ojú ò tí là. Ṣe mọ̀ pé àwọn yóò kàwé, àwọn bàbá wa ò mọ̀, wọ́n kàwé torí Ifá wa ìwé ni. Ṣùgbọ́n wọn ò kàtúmọ̀, wọn ò rí gbogbo information yìí. Bọ́ǹsìn a ti wà ní age of science, age of information tó jẹ́ pé gbogbo nǹkan tó hide ló máa padà expose. Ọ̀rúnmìlà bàbá wa sọ pé ọjọ́ kan ń bọ̀ tí gbangba máa dẹkùn tí kedere máa bẹ̀wò tó yẹ pé kò ní sáṣìírí mọ́ nílé ayé. Ọ̀rúnmìlà ló sọ nínú Ifá. Ó ní ìgbà kan ń bọ̀ kò ní sí àṣírí ẹyọ kan mọ́, kò ní sí síkírìtì kankan mọ́ nílé ayé. So àsìkò yẹn náà lè adẹ̀wà ìhun náà pè ní Aquarius age. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn ẹrẹ́jì tí mo ṣe yìí yóò mọ iye yìí pé àwọn mùsùlùmí ìtàgé yàtọ̀ sáwà. Àwọn mùsùlùmí tàná yẹn ṣé wọ́n lo iPhone? Ṣé àwọn mùsùlùmí tàná ṣé wọ́n lo iPhone? Béèrè mú béèrè lọ́wọ́ yín sáà. Ṣé wọ́n lo iPhone? Ṣé àwọn mùsùlùmí ṣọ́ọ̀tì ẹ̀rí fóònù? Ṣọ́ọ̀tì ẹ̀rí fóònù sójú? Àwọn tẹ́ ẹ̀ sọ yẹn ṣé wọ́n rí fóònù sójú? Ṣé wọ́n rí tẹlifóònù sójú? Ọ̀pọ̀lọpọ̀ wọn ṣé wọ́n rí tẹlifóònù sójú? Ìyẹn àwọn tẹ́ ẹ̀ sọ ń sìn. Mo jókòó sílé mi báyìí mo ń ṣe live, máa ṣe live video ẹ̀bú yẹn máa wò mí. Èyí náà ń utilize live video yẹn ń lò. So kò sí information gbà yẹn. Tó bá jẹ́ pé Islam ti come out straight kán ti sòótọ́ fún wa pé Allah o kò ń ṣe Olódùmarè, kẹ́ má fi manipulate wa wípé Olódùmarè ni Allah. Today a ní máa jáde láti máa sọ fún gbogbo èèyàn pé Allah kì í ṣe Olódùmarè. Àwọn èèyàn á ti accept Allah for who he is. Ẹni tó bá fẹ́ sin Allah á máa sin Allah. Bọ̀ láti tàn wá pé Allah lọ́lọ́run ẹ wo
ẹ wá tàn wá jẹ pé Allah ni Ọlọ́run Bismillahir Rahmanir Rahim olórí ọ̀fẹ́ àti aláàánú ẹ yí sí àjọkẹ́ ayé àtàṣàkẹ́ ọ̀run ẹ dẹ̀ expect pé káwọn generation kan dẹ̀ wá kọ́ má dìbọ́ǹkì ẹ̀ ẹni kọ́ má dìbọ́ǹkì ẹ̀ àbí ẹ purọ́ fún wa pé Olódùmarè sọ tírà kalẹ̀ fún Muhammed ẹ tàn wá ní nàá torí odù Ifá lọ́lọ́run sọ̀kalẹ̀ wọ́n ní olódù ẹni tó ní odù tó mọ àrè odù tó mọ wájú tó mẹ̀yìn odù tó mọ àrè odù tó ń ṣiṣẹ́ ìyanu odù tó mọ tó jẹ́ pé òun náà fi dá gbogbo nǹkan ẹni tó ní odù yẹn Olódùmarè ó sọ odù Ifá kalẹ̀ fáwọn bàbá wa ẹ wá parọ́ fún wa pé wọ́n sọ tírà kalẹ̀ fún wa tá a dẹ̀ létà gbogbo wa dẹ̀ nígbà tá a ti ṣe rìsáàṣì ń ṣe a ti rí i pé àwọn àràbó ni wọ́n sọ tírà kalẹ̀ fún àwọn àràbó ló ní tírà wọn gbogbo wa dẹ̀ padà discover pé Allah pé ìwìn ni Allah ìwìn tó jẹ́ pé ìwìn Saudi ni tó jẹ́ pé ibi tí Ibrahim ti rìn gbèrègbèrè ló ti pàdé ìwìn kan láyé àtijọ́ àwọn èèyàn máa ń pàdé ìwìn so tí ìwìn yẹn dẹ̀ bá ìran ẹ̀ ṣe májẹ̀mú tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sin ìwìn yẹn so ìgbà táwọn àràbó dẹ̀ fẹ́ sọ ẹ̀sìn wọn di ẹ̀sìn gbogbo ayé wọ́n dẹ̀ purọ́ pé Allah yẹn o òun ló dá gbogbo nǹkan lé ayé yẹn so ìgbà kan dẹ̀ dọ́dọ̀ wa náà wọ́n wò pé alẹ́ yìí náà ń pè lọ́dún tó ẹlẹ́dàá yín bì wọ́n ní Allah wọn yẹn náà ní Olódùmarè so tó bá jẹ́ pé Allah yẹn lolódùmarè kí ni rísìn tó ṣe jẹ́ pé inú Kùránì ló yẹ ká ti máa kọ́ Olódùmarè ìbínú fáwa ló yẹ ká ti máa kọ́. àwọn Arab bọ́n ṣe wà yẹn wọn ò lè ever study history wọn nínú ìwé ìtàn àwọn Júù àwọn Júù wọn ò ní study history wọn nínú ìwé ìtàn àwọn àràbó ẹ sọ pé bàbá kan lẹ ló bí wọn o àràbó ò ní fi Tórà kò ní study history ẹnu Tórà Júù kò ní study history ẹ nínú Quran ṣùgbọ́n ẹ wá ní kí àwa ká lọ máa kàtàn wa nínú Kùránì tó dẹ̀ yẹ pé kò sí ìkankan a lè rí ìkankan tó sọ pa ìtàn wa ara ẹ̀ ló jẹ́ kí bàbá wa Awùjalẹ̀ àná tó fi lọ ń sọ pé ọmọ Sudan lòun torí pé àwọn bàbá yín yẹn àwọn ló tan bàbá yẹn jẹ nínú ìwé ìtàn tí bàbá yẹn kọ Olúìwà ṣé Olúìwà jọ orúkọ Sudan kátìẹ̀ wá ló ṣẹlẹ̀ pé Olúìwà kọ̀ọ̀kan wá láti Sudan ajẹ́ni tó kúrò nílé Ifẹ̀ ni because orúkọ ó máa attach mọ́ region ni ó máa attach mọ́ culture ni so Olúìwà èdè wa ni gbogbo àwọn bàbá tó ló tẹ̀lé Olúìwà wá sí Ìjẹ̀bú orúkọ tí wọ́n ń jẹ́ ní Ilé Ifẹ̀ láyé àtijọ́ ni tó dẹ̀ ní Olúìwà yìí o àti Ọbàtálá ó ní Olúìwà yìí ó ló fẹ́ ọmọ ó ní Odùduwà fọ́mọ ẹ̀ ọmọ tó Odùduwà bí òun l'Àwùjalẹ̀ àkọ́kọ́ ó wá ní Sudan làwọn ti wá bẹ́ẹ̀ ni mo wo documentary kan tíyàn kan máa sọ pé Agẹmọ tí wọ́n ń bọ̀ ń Jẹ̀bú pé Israel ló ti wá pé King Solomon ló lágẹmọ àwọn bàbá yín yẹn àwọn ló wá pollute ọpọlọ wa so a ní láti clean ọpọlọ yẹn tó bá dẹ̀ jẹ́ pé indigenous lẹ́yìn náà àwọn bàbá yẹn ló wá pollute ọpọlọ títí yín Ìmúra Ẹlẹ́hà tó bá jẹ́ pé indigenous ní yín ni o tí ń ṣe pé Fúlàní ni yín àbí ṣe pé Sudan lẹ ti wá àbí Mali o wọ́n pollute ọpọlọ ẹ̀yin náà ni òun lẹ ṣe lè máa sọ pé ẹjọ́ wọn Muhammed báwo lẹ ṣe bá Muhammed tán ni ẹ ń ṣọmọ ẹ àwọn ìran ẹ ò mọ̀ yín rí they don't know anything about you kò dẹ̀ sí kankan tẹ́ torí ń tẹ̀lé ẹ̀sìn yẹn jọ torí nǹkan tó ń yọ ni tó bá tún dọ̀la tó bá jẹ́ pé nǹkan míì because tó bá jẹ́ pé lóòótọ́ àlùjọ́nà wọn true tó dẹ̀ yẹ pé jáàánú mọ̀ wọn true kò yẹ kó máa bú paradise on earth they are building paradise on earth ọmọọba Saudi tó máa jọba Prince Mohammed wọ́n ló ná $2 to $3 trillion jẹ láàrin ọdún méjì ó lọ kọ́lé sórí omi ó ń jayé ẹlẹ́ ó ra Mona Lisa mo sọ fún yàn kọ́lé ní Mohammed mo ní nígbà tí wọ́n lọ fi $450,000 $450 million ó fi ra portrait $450 million ó fi ra portrait Mona Lisa ó lọ drop ẹ̀ sábì dábì $450 million wọ́n di ayé
ayé àlùjọ́nà yẹn wọ́n ń jẹ lórí ilẹ̀, ẹ̀yin wá fira yín sínú bondage, ẹ fira yín sínú bondage, wọ́n tàn yín jẹ fẹ́ lọ sí àlùjọ́nà. Àlùjọ́nà wò, kò sí àlùjọ́nà kankan fún yín, you are only being deceived, you are only being deceived. Bí máa ṣe sọ pé tí wàá deceived ni pé ìgbà tá a kéré a máa ń rí àwọn ọmọ mi bá ṣe jẹ́ pé obìnrin yẹn ṣàbíkú, nígbà tí wọ́n bá máa padà bí ọmọ yẹn, gbogbo àmì tó wà lára ọmọ àkọ́kọ́ yẹn ló máa wà lára ọmọ yẹn. So you are just being deceived pé ẹ ń lọ sí àlùjọ́nà kan, kò sí àlùjọ́nà kankan fún yín, you are deceived, wọ́n tàn yín ni. Tẹ bá wo súrà Bákórà yẹn, Allah yín ti sọ fún yín pé òun nìkan ló máa ń choose èèyàn tó máa lọ sí àlùjọ́nà. Báwo lẹ ṣe mọ̀ pé wọ́n choose yín, Ìmúra Ẹlẹ́hà? Are you sure you have been choosing? Then another thing ni pé Islam tẹ́yìn gan tún ń ṣe lọ́dọ̀ àwọn Arab gangan ṣíríkù náà tún pè. Yes sir. Èmi bá àwọn Arab mú láwọn ọ̀rẹ́ Arab Muslim. Islam tẹ́yìn ṣe báyìí tẹrù pé ń ṣẹ̀sìn, ṣíríkù làwọn Arab ń pè náà. Wọn ò regard yín as Muslim, wọn ò regard Africa gẹ́gẹ́ bí Mùsùlùmí anyway. Wọ́n ní Islam tá à ń ṣe láfíríkà kò ń ṣe correct Islam, àti fi tradition wá sí. So kí wàá là ń bá ká, kí la fẹ́ bá ya bá tiwa jẹ́, so pé kínní. So láti pé ẹ jẹ́ kí n correct yín, kí n parí ọ̀rọ̀ mi, láti nǹkan tí mo tó ní tẹ̀ ṣe ṣó yẹn fún yín nìyẹn, pé àáfàá ní bàbá ọba. Àáfàá ò kì í ṣe bàbá ọba o, abẹ́ ọba ni àáfàá wà. Abẹ́ ọba ló nílùú, ọba ló nílẹ̀. Yes, ibi tẹ́ ẹ da orí àwọn ọba rúdé, òun lolúwo ò ṣe mọ ààyè ẹ̀ mọ́, kò mọ̀ pé òun ni spiritual head. Àwọn ọba ò mọ̀ káwọn ni spiritual head, ọba ni spiritual head, kì í ṣàfà. Ọba òun ni olórí ìlú, òun dẹ̀ ni spiritual head, òun ló gbogbo nǹkan tó wà nílùú yẹn abẹ́ ọba ló wà. Mo sọ ilé ìtàn, a tún máa sọ mí lágbára Elédùmarè ìgbà kan náà.